kì í fọ̀rọ̀ pápá lu ẹja ẹnìkan ò ní fọ̀rọ̀ odò lọ àmọ̀tẹ́kùn ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ ẹkún ọ̀rọ̀ òṣè káyé má fi lọ̀ mí àtẹ̀yìn tẹ̀ ń wojú mi nítorí pé kí ni ire báyìí lójú owó máa ń rí ojú yín ò ní rí bí o ẹ sì ní kàgbákò láṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́nutọ́ reality show Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. Ẹ wá nǹkan fìdílé ẹ ká jọ máa fi tí gbéyàwó ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ. Ẹ kúkú mọ̀ wípé arákùnrin yìí ti sọ fún mi pé tó bá dágó 11 o owó ò fẹ́ wá pè mí o mo sì sọ fún un pé apààyàn ni. Èmi náà bá gòkè lọ òun ló kọ́kọ́ lọ èmi náà bá gòkè tẹ̀lé lọ. Ìgbà tí mo wọlé mo sáré tọkọ mi múra àbáàdì bébì ṣé bí sọ pé ẹ fẹ́ lọ sùn ni ó lóun gba kọ̀ọ̀kan ní ìsìn òun dẹ̀ gbọ́dọ̀ débẹ̀ kọ̀ọ̀kan ní ìsìn òun dẹ̀ gbọ́dọ̀ débẹ̀ ẹ wá rí pé tèmi mà ti wá bá mi báyìí o ẹ bá ń bẹ Moses kó jẹ́ ń gbádùn ìgbéyàwó mi táwọn ni mo fẹ́ sọ fún pé báyìí ló ń ṣẹlẹ̀ àṣẹ pé Moses ti mú nǹkan tí ó ṣe ni ló fi sọ pé aago 11 òun ò gbọ́dọ̀ wá pè mí o ó pé díẹ̀ mo rí pé nìkan kanlẹ̀kùn lẹ́nu ọ̀nà mi ta ní kanlẹ̀kùn àǹtí ṣe ń gbà tá a gbóhùn ó bá dohùn Moses ló bá sọ pé bọ́dá pé ẹni that lady don call me o that clinic don call me ó pè lórúkọ kan ó pè bí obìnrin adékọ́m babe mo ní lè wálé lọ́la o ibẹ̀ ni màmá àgbà lọ síbi iṣẹ́ babe ṣé bó sọ fún mi pé ẹ máa lo 2 days pẹ̀lú mi ni anánìkan lè lò ilé ìbò yẹ kẹ́ ẹ sùn mọ́júmọ́ ọ̀la kẹ́ ẹ sùn mọ́júmọ́ ọ̀túnla kẹ́ ẹ máa lọ lọ́túnla ẹ wá sọ pé ẹ ní bí tó tó ní ṣe báyìí fún mi ẹni tó ń wọ́n ọmọ oṣù máa ń ṣe báyìí ni ẹ ní wá sí ilé tí wọ́n tún dé náà ẹ tún máa lọ yẹn àtàbúrò tún máa lọ ǹjẹ́ òní màtàbúrò mi jùlọ ìta ti ń ṣe láti jọ kí ló dé tí ò dọmọ ṣé mi ni mi jẹ́ kó dọmọ ni ojú mi kò sọ pé mi ni mi jẹ́ kó dọmọ èmi Làbákẹ́ má fi ẹkún blackmail mi ibi tí mò ń lọ mo máa lọ kó dákú kalẹ̀ báyìí mo máa ní kí Moses máa gbé lọ sí hospital mo máa lọ because ó wà important sí life mi okay ọ̀dà Moses ti gbóbìnrin fún ẹ àbí ó ti gbóbìnrin fún ẹ ṣé kò tó kó gbóbìnrin fún mi a tún bí lè pe gbogbo brain tí ò ṣe mọ̀ ju obìnrin lọ sóbìnrin mo fi life mi wò ìwọ tí mo gbé sílé gan ṣé mo ti èso kí nìkan tí mo gain lára ẹ I always spend my money on you so nǹkan tí mo ti gain ṣé bó ní pọ́ mọ́ ní èrè ìgbéyàwó ni ṣé mo ti gain ọmọ lára ti ẹni wọ́n á sọ pé wọ́n fẹ́ gbóbìnrin fún mi ṣé gbogbo nǹkan ní ìsìn báyìí wọ́n fẹ́ gbóbìnrin fún mi ni wo ó mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi ò mi ráyè ẹjọ́ lórí tí mò ń lọ yẹn mo máa lọ bẹ̀ ọkọ mi àjọ sọ́bà ìbò sí bá ṣe jẹ́ bẹ̀rẹ̀ lélẹ́yìí o báwo la ṣe jọ bẹ̀rẹ̀ mo yọ àkẹ́tì ẹ̀ mo yẹ gbà tiẹ̀ kí ló dé máa ń wọ ojú tẹ máa ń wọ ẹ̀rù tú káàkiri ojú mọ̀ pé súnmọ́ sórí tó bá fún lóyún níta wo ẹgbẹ́ ẹ̀wọ̀n lórí kálájọ ṣe o ọlọ́ ènìyàn kò lóyún fún ẹtẹ́ ni mi ò ní àṣẹ̀tẹ̀ well done ó sọ fún mi náà wípé ó máa sọ fún mi pé ìgbéyàwó lórí kan láṣẹ wọ́n sọ́nà mi ò believe kí ló ń dùn ẹ̀ kí ló mọ ẹ happy court wedding torí pé mo ṣe máa ń wọ ríǹgì mi lóṣù bẹ́ẹ̀ mo happy nínú ìgbéyàwó yìí since how many years now it's only me and you èmi àti ẹnìkan ni òun lóbi kọ́kọ́ lé ní yóò ló gbé ní ẹni wíyẹ òun lóbi kọ́kọ́ lé ní. mo bá pàlẹ̀kùn dé mo bá tilẹ̀kùn lẹ́yìn bá mú ọkọ sọ́wọ́ ló bá ní do you think I will drag it with you if you make me to break this door nǹkan tó ń sá fún yẹn ló máa padà wá rí mo ṣílẹ̀kùn yìí àǹtí Ṣeun ọkọ mi ò ń ṣe ọlọ́rọ̀ púpọ̀ tó bá ti ń bínú ẹlẹ́jọ́ máa sọ̀rọ̀ látàtà rọ o ẹjọ́ máa rẹ́ nìkan tó bá fi lè bínú báyìí ọ̀rẹ́ ò pọ̀ nǹkan tó máa ṣe ló máa sọ fún ẹ. ó lọ sí inú bedroom wa kíní tí mo fi brush tí mo fi ń fọ bedroom ó mú jáde ó gba àwọn kíní brush yẹn ó fọ́ ó tún wọlé padà ó tún náà mú kíní mi tí mo fi máa ń fọ inú tọ́lẹ̀tì báyìí ó tún mú yẹn náà ó ti ṣe yẹn náà tó kàn padà kí ni mo fẹ́ ṣe o ó jókòó owó ọ̀tún wò sí ó ní
Làbákẹ́, open this door. If you stress me, tí mo fi ṣílẹ̀kùn fún alára mi, this marriage is finished. Bóyá mo sì ṣe pé ìyàwó mi rú ọ́. Bóyá mo sì ṣe pé ìyàwó mi rú. Kí ni mo sì ṣe fún ẹ? And ó jẹ́ wọn pé mi ò mọ obìnrin náà. Ó jẹ́ tí ń sún mi wò gírí. So máa ṣílẹ̀kùn yẹn. Nǹkan tí máa ṣe lẹ́yìn 1 2 3 mi, má jẹ́ kó bẹ́ẹ̀ lójijì o. 1, bá a ṣe ń sọ̀rọ̀ yìí, mọ́mí ẹ̀ tí wà lẹ́nu ọ̀nà. Ìwọ náà ṣílẹ̀kùn Làbákẹ́ ṣílẹ̀kùn. Mọ́mí ẹ̀ má bẹ̀ ẹ̀ má ní kó ṣílẹ̀kùn. Ẹ̀ má ní ọ̀bìnrin bó sì sí ni ọ́, ọ̀bìnrin bó sì sí ni ọ́, ọ̀bìnrin bó sì sí ni ọ́, ọ̀bìnrin mi rí ọ́, ọ̀bìnrin bó sì sí ni ọ́. Ariwo Moses ló ń pa káàkiri àbí? 1 2 lẹ́ẹ̀kẹta báyìí kó tó pè jẹ́lẹ̀ mo ti fi tìjú lọ síbẹ̀ mo yá a ṣe torí mọ̀ pé tó bá fi lè mú ọwọ́ ẹ̀ kan tó bá fi lè nà mí mo mọ̀ pé mo ti tẹ́nu ìgbéyàwó mi. Toró máa ń sọ fún mi pé ọjọ́ tí mo bá ti sún òun kò gírí tóun fi mú ọwọ́ òun tóun fi nà mí, Làbákẹ́ o ti tẹ́ nínú ìgbéyàwó yìí. Òun ò dẹ̀ lè gorí ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ìyàwó. Èmi títí mo sáré ṣílẹ̀kùn, mo sáré bọ́ síbi tọ́lẹ̀tì, mo padà kó tọ́lẹ̀tì lè máa mi, mọ́nà mi, níta ló máa nù ẹ̀. Ẹ̀rí bó ṣe rí, orí gíẹ́gíẹ́. Nǹkan tó yẹ kó máa ṣe kọ́ ló ń ṣe. Ọkọ mi bá rẹ́rìn, ó bá bọ́ síta. Ẹni tó ń bínú, ó ti ẹ ṣe rí àwọn nǹkan kan wà, mo fẹ́ sọ fún wọn, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú kìíní. Àwọn ọkùnrin kan wà, wọn kì í fẹ́ nu obìnrin. Ọjọ́ tó bá ti mú wọn tán ṣíwó lù ẹ̀, wọ́n ti máa sọ fún ẹ ìgbéyàwó yẹn ti tán. Torí pé àwọn èèyàn máa jẹ́ báwọn ṣe máa na ẹni táwọn nífẹ̀ẹ́ sí. Wọn ò dẹ̀ kí sábà wọn kì í fẹ́ fọwọ́ nu obìnrin o. Wọn kì í fẹ́ nu obìnrin. Àrú àwọn wọ̀nyí, wọ́n tún máa fún ẹ ní àwọn nǹkan kan pé tí mo bá fi lè ṣe nǹkan báyìí lórí nǹkan báyìí. So ìwọ obìnrin mi wà tí wọ́n bá ti nà kán wà bẹ̀ létà ló máa ń fẹ́. Àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ tó bá ti ṣẹ̀ wọ́n sáré kó fún yẹ pàápàá. Létà máa jẹ́ bẹ̀ pé má bínú èṣù ni. Sórí àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n máa nà lọ tó fi máa fi kú ni. Àwọn kẹ́jẹ̀ wà ẹ̀kan náà tó bá ti nà bí ẹ̀kan láyé wọn. Ṣé ẹ pé ìwọ náà tó bá ti rí pọ́n ti ń gbé owó ọkọ fẹ́ náà ẹ̀wọ́ báyìí. Ọ̀sáré sọ pé ọkọ mi jọ nítorí Ọlọ́run. Ọkọ mi jọ nítorí Ọlọ́run jọ o. So eléyìí bá ní àwọn bá sílẹ̀kùn àwọn bá sá lórí pé ẹ̀rí ọkọ̀ bá rẹ̀ rí pé ẹ̀rí ẹ̀rí bó ṣe rí orí gíẹ̀gíẹ̀. Ọkọ wọn bá jáde ó bá lọ sí sitting room. Ìyá rẹ̀ pé ṣó fẹ́ máa ná ní àmọ́ mi ò ná náà oní tilẹ̀kùn mọ́ mi. Ẹ̀mọ́ mi ẹ̀wọ̀ ibi tó ń lọ ọdọ́bìnrin ló ń lọ ìbẹ̀rẹ̀ mọ́sí tó gbóbìnrin yẹn fún ọdọ́bìnrin ló ń lọ ìbẹ̀rẹ̀ mọ́sí tó gbóbìnrin yẹn fún ọkọ mi dà mí lọ wọ́n àṣàlẹ̀ lórí sí wọn àṣàlẹ̀ ọkọ máa sọ mọ́ sí pé sọ fún bèbè yẹn kó máa lọlé ọkọ sùn bẹ̀yìn máa sẹ́ndì owó sí kó fi wà òkè. Ó ní kí ló dé èyí tó ti wà nínú òtẹ́ẹ̀dẹ̀ látara òun náà jẹ́ kí ìyàwó mi máa kó máa fi bàjẹ́ ìlú tí ń bà jọ mú kó máa lọ rárá o you have to go. Mo ṣe bọ́ síta ní bí mo sì ṣe mọ ẹgbẹ́ ilé lọ́ba tó kọ́ bí pa èyí máa ti ọkọ mi ilé fún ní poison lọ́sọ̀ nìyẹn. Poison wo ni mo fẹ́ fún ọkọ ẹ̀ o ti ń tẹ́lẹ̀ mọ́ poison bí àti wọ́ poison yá kàn ní poison bí ti báwo mọ́ mi ẹ̀wọ̀ mo jẹ́ poison sí ọ fẹ́ fún ọkọ mi ní poison lọ́sọ̀ ọ̀rẹ́ ò yé mi mọ́ ọ̀rẹ́ ìwọ wa àti Moses ò yé mi ẹjọ́ náà poison bí ti báwo ó gbẹ́dẹ́ ti rí poison mú mi mineral méjì tí mo rà ní tí mo fún yín lọ́sàn tẹ́ ẹ mú yẹn nígbà tẹ́ dé ó ní mo fọ́kọ ẹ̀ ní tí mo fi ń lérò lẹ́gbà tẹ́ dé yẹn ó mo fọ́kọ ẹ̀ nígbà tí màá tọkọ ẹ̀ síbi kọ́ dé mo yẹ nígbà kọ́kọ ẹ̀ wẹ̀mí náà ó ní poison wà bẹ̀ bó tó kí mú kejì fún un ó ní kí n má fọkọ òun ṣúgà ló ń pariwo tẹ̀tẹ̀lẹ̀ tó ti di poison yìí sí ẹ ṣe bá fún wọn ṣúgà tó bẹ̀rẹ̀ sí ọkọ mi ẹ̀wọ̀n mọ́ mi ẹ̀wọ̀n orí ẹ̀mí ò tí ẹ fẹ́ ọgbẹ́ léyìí o bí mo sì sí ẹ má pa mí bí mo sì sí ti bá pa mí lọ́bí àwọn ilé South Africa kan fi mí sílẹ̀ ó kéde ìpẹ́jọ ọkọ mi o. Ní ìyàrá ni Moses ibo ni wọ́n náà lọ tó kéré mi sí ṣé mo sọ pé ó dọ̀tún lápò tó lọ ni wọ́n mi kankan wà important ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ lọ nǹkan wà important ó dẹ̀ gbọ́dọ̀ lọ ṣé wo ló ń gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ni ó gbọ́dọ̀ ló ń lọ́kọ ìyàwó wọ́n mi nǹkan wà important ni mo dẹ̀ gbọ́dọ̀ lọ nǹkan wà important ó dẹ̀ gbọ́dọ̀ lọ àmọ́ mi ẹ̀wọ̀ ẹ má jẹ́ kó lọ o tèmi yìí ẹ má jẹ́ kó lọ wọ́n bí wọ́n sì ṣe owó kìí.
mọ́mí ẹ má dà lóhùn, ó jowú ní.